Ìjọba wa imam. Ìjọba wa imam. Níwọ̀n ìgbà tí ọlọ́ba fún mi ní ẹ̀mí àlàáfíà tí ó sì rí àpadà sí ibú. Ètí òbí kú lẹ́yìn Dr. Terry Adilus. Ayélujára ní second. Ọlọ́run ní kó dé bá mi. Ọ̀dẹ̀ sí kankan fún abẹ́bí pé àmọ́ iye tọ́lọ̀ sí fún wọn. Tí ọba ti mọ iye ìmáàmù kò mọ iye àlùkùránì. Èmi dẹ̀ mọ iye àlùkùránì kò iye ìmáàmù. Ọlọ́run yẹ kí ẹ ṣe bẹ́ẹ̀. Ó kẹ́yìn bàbá mi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn ẹlẹgbẹ́ mi, àwọn màmá mi, ìmáàmù kanṣu àdúgbò amágà. Wọ́n mọ iye orí tẹ́ sí fún mi. Ọlọ́run yẹ ká bára wa pẹ́. Gbogbo aláǹlá wúlò. Ìta ń bá lọ lógún ọ̀sán yìí. Bí ó sọ yẹ kí n lágbára tó, bí ó sọ yẹ kí n lówó tó, ó sì yẹ kí n jẹ́ gbajúmọ̀ tó. Bí ọba sílé ní ẹ̀yìn mi kò ní ṣeé ṣe. Mo mọ ilé yìí dáadáa. Ọlọ́run sì rí àníyàn. Ìjọba wa ìmáàmù ti Ejide tí a lọ pàdé wọn. Èmi ò sí bẹ́ẹ̀. Sì pé àbá wa kán lọ bá wọn, kán lọ pàdé wọn. Fún bàbá mi Alájọ Abdulrasheed, bàbá wa ká alágbẹ̀dẹ, bàbá Masud nínú Ọlámílẹ̀ àwọn international kíláàfù wọn náà. International security officer tí wọ́n lọ́jọ́ náà. Ṣé owó la ná mẹ́wọ̀n? Kí ni sẹ́kọ̀ wọ́n ṣe ń jọ náà? Èèyàn ló ṣiṣẹ́. Gbogbo ẹnikẹ́ni tó bó tọrọ yìí, Ọlọ́run ṣàgbọ́ alẹ́ sàn. Wọ́n tó bá bójútó ọ̀hún ba rẹ́kọ̀dù ní ìwà jẹ́ ni. Wọ́n wà sí láwọn tí wọ́n bàjẹ́. Àbá wọn sọ̀tàn ní ìsìn. Tí àwọn bá sọ́dọ̀ tó bá pẹ́, ìjọba ni wọ́n kà wáyé bá lọ sọ̀tàn. Àwọn olùsọ̀rọ̀ kan ní ìsìn tó bá wà náà mọ díẹ̀díẹ̀. Ìgbé tí wọ́n máa sọ tí màá tún rí pé lórí ni pé ẹ̀sìn ilé torí ọ̀la o. Wọ́n bá sọ fún bọ̀dá alága wa lé lónìí. Ẹ bá ti láàárọ̀, ẹ máa dúpẹ́ lọ́wọ́ Michael máa ṣe àdúrà fún wọn. Bí wọ́n ṣe fi sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀, sọ̀rọ̀ Fọlákẹ́ sí ojú apá mi. Wọ́n ní ilé ọkọ rẹ̀ àti bàbá rẹ̀ kó mú kan bẹ̀. Tí ọmọ yẹn ọba mú lé ọkọ rẹ̀ dọ́nà ni, a lè fi jẹ́ alága o. Màmá fi lé oyè wọn sílẹ̀. Àti gbogbo ọlá tó lọ sí fún wọn ní fámìlì òyìnbó mi. Wọ́n sì ní ọkọ ní àwọn ọba lọ. Gbogbo ẹni tẹ́ ìyàwó àwọn gbogbo iná ní ìsìn. Tẹ́ ẹ̀bẹ̀ bá wa lọ lórí ṣọ́ọ̀bù tá a wà yìí tó. Ṣé ọmọ yín ló sàlágà yẹn lọ́la? Àbíkádìrì ẹ̀sán náà ní sẹ́gbọ́n sọ̀rọ̀ ẹ̀sán. Òun náà ẹ̀sán ló náà ọmọ màmá Fọlákẹ́nu. Ẹ̀sán dàbí ẹ̀sán òdì. Ẹ̀sán òdì bá náà yóò ti bá wọn náà. Ó kálukú wù mí. Gbogbo ẹgbẹ́ mi kú oríire, ó sì mi náà kú oríire. Nínú ilé tí a lè sọ pé kò tiẹ̀ ní yóò pọ̀ sọ, lè ní wọ́n mọ̀ pé tó wà ní wọn. Ṣé ìkankan wà lẹ́yìn tá a ti dà sí ni? Wọ́n mú jáde. Àárín kan àwọn akọ́wọ́ tiẹ̀ ní láìka ẹ̀. Wọ́n lè kéré lè wọ́n mọ̀ pé tó jẹ́ àwọn agbélé wọn, wàá gbé sẹ́gbẹ̀ẹ́ ilé wa. Ilé tiẹ̀ tó ń wú yìí nìsín. Èèyàn mélòó nínú fámìlì yìí ló ti ìgbóni gbà ní
ọjà àbúkọ́ kírun ní. Wọ́n sábà ń jà fún ni àwọn kan tá à ń jà sí. Ẹnìkan nínú gbogbo lè mọ́mù tó lu àyè tó wà òsì. Bàbá Sànúsí wọ́n kírun bẹ̀. Bàbá Músé wọ́n kírun bẹ̀. Bàbá Òsèbá ó kírun bẹ̀. Bàbá wa Àsàfá ó kírun bẹ̀. Bàbá wa Sékálì ó kírun bẹ̀. Bàbá wa Násìm ó kírun bẹ̀. Tá a fi polúmọ̀ ayé rí. Ṣé ló bá rí yẹn làwọn sọ pé ọwọ́ á dàrú, ọwọ́ á fẹ́ dàrú, ọwọ́ á lóore ló ń tọ́ àbẹ̀. So ẹ wo nǹkan báyìí ọ̀rọ̀ ẹ̀sìn nu tó bá sọ pé ọ̀rọ̀ ọ̀mọ̀ ló mọ̀ sọ kó o lẹ́yìn ṣe yọ ìbò òkè lóko bẹ̀ kó o lẹ́yìn ṣe yọ sẹ́yìn náà àkọ́yà kéwú ni àbẹ̀wò náà ṣe. Kó lára wọn ni wọ́n ti jẹ́ aláwọ̀ ti jẹ́ ní wọ́n lórí àwọn tá a kọ́ kéwú wà nù. Níbi ẹ̀sìn níbi ìmọ̀ ọlọ́ọ̀ni ká dá sí nílùú bíi. Wọ́n sì fi ní òṣèlú àgbẹ̀yìn. Bàbá wa sọ báwo ti ẹ̀mí táwọn wí yẹn. Bàbá wa Amsam Sefat wọ́n ti kánsílọ̀ rẹ̀. Bàbá wa Basim Sefat wọ́n ti chairman of local government. Kí làwọn á sì dá sí? Ó bá jẹ́ pé ó wù òní ló gbọ́ sọ yìí. Inú ilé tọkọtù sí ó wù òkú bọ̀ sọ. Inú ẹ̀ láwà. Pé o kó owó òkú bọ̀ sọ yìí o. Kó o yóò sì lọ síwájú. Ilé ìdìbò mú àánú wọn. Kódà ọ̀rọ̀ wa náà dá sí. Àwọn ẹ̀fọ́ lọ wò tán. Bàbá rẹ̀ gbàgbọ́ tó jọba ń gbà wọn. Àwọn olóyún ọ̀jẹ̀. Àwa tá a jẹ́ àfa àwọn àgbà yẹn náà. Mo ṣe kébà yìí, ilé ńlá òye kan ò lè fa ẹran léyà ní gbogbo 60-70 yẹn. Àwa aláàlọ́ ọ̀pẹ̀rẹ̀ fún wọn. Kò sí ilé ńlá òye kan tí wọ́n jáde tí àgbogbo wọn tí èyí ṣe pé àwa làáfà wọn. Láti bẹ̀rẹ̀ tí èdè gbòdè. Wọ́n máa gan à ń dá sí. Tó owó tó bá dọ́wọ́ ìdìbò lókè odò tó fi àlẹ́ pamọ́ tó ò bá pàdé. Nǹkan mọ̀ sí ọ. Torí ilé tó ta yìí fún ọ, ọwọ́ sọ àwọn èèyàn. Bí mo bá lówó lọ́wọ́ tí ìbáwá láti ilé yìí, owó òde òde wúlò tó báyìí. Ilé kún ara kan tí ń rẹ̀ mí lọ́wọ́, ọ̀rẹ́ ọ̀rẹ́ sáwúrẹ́sì tó bá gbọ́rọ̀ ìbámu lérí tí ìbáṣọ́ lè dẹ́nu tó rí ẹ̀yẹ mi. Ó ní kó tiẹ̀ jẹ́ kí lọ́kàn bẹ̀rẹ̀ wọ́n wù. Àwọn olóyún bẹ̀rẹ̀ báyìí wọ́n wù àwọn ìgbà ọ̀bàkan tó wù. Ọmọ àlìmọ́mù ni mí, òfin takú síbẹ̀. Tí bàtà kú síbẹ̀, ọmọ àlè ní nínú ìpínlẹ̀ ẹ̀sọ́ máa di. Ìmọ̀ ẹgbẹ́ àmì lẹ́nu wípé àwọn àkọ́ wà, ó ń pàdé ilé òní lọ. Ṣé ilé wa jẹ́ tó lè fi jẹ́ gẹ̀rí? All phases of life nàdá sí ògbọ́sọ yìí. Ẹ lọ wo rẹ́kọ̀d nígbà tí wọ́n máa dáwọ́ àfẹ́ tí wọ́n lò lórí. Àlájì Wàsíù Àsífà ó wà láti ọdún kò wájú. Wọ́n dáwọ́ lọ́nà. Fún àti wọn lórí pọ̀sọ̀, wo ò lè fi Àlájì Wàsíù Àsífà wò lè lọ́wọ́ sẹ́yìn. Kí ni lẹ́yìn ò tí ì dá sí? Ó gbọ́sọ̀ yìí. Yóò sábà ní ẹ̀sọ́tàn táwa ní sọ́tàn táyé lákọ̀ bàbá wa adẹ́kọ̀ bàbá wa ẹ̀rọ bí ẹgbẹ́ tàbí mẹ́rin. Ilé ìlànà pé abọ́yá àbí tó ń mú ètò ìbúbọ̀ sọ́rí. Ẹ̀gbọ́n wa ni wá. Èyí lókì náà lókì ni. Ẹ̀yin náà lókì ni. Táyé ò lókì. Pọ̀ wá lókì jáde. Kò sí ẹnìkan tí ò lè rúùtì ẹ̀. Rúùtì wa ní ohun a sì fẹ́ tá a gbàgbé rúùtì wa. Bápadà yàtọ̀ mọ́ náà kó lọ́ máa ṣe èkó yìí dé. Wọ́n ṣe ọ̀dà wọ́n ṣe ẹ̀ ṣe tó ẹ̀ wọ́n ṣe pè wá. Ó sì lè rí pé
nítorí pé a nípìnlẹ̀ ẹnìkan gbogbo mọ́sífà yìí kò sẹ́nìkan tó lè kọjá wa kéwì láti mọ́sífà yìí bàbá abálẹ̀ mọ́sífà ló bá mi sàánú wọn báwo ni wọn á kí mọ́sífà kò sí ìkẹ́tọ́ lè ṣẹlẹ̀ láyé báwo ni owó pè mí tó kí ni wọ́n rántí àwọn ọ̀rọ̀ wa wọ́n gbé ẹ̀sẹ̀ náà bá sọ àwọn ọmọdé akọ́jú tó tá a bá sọ wá sí ìtàn ibẹ̀ là ń gbọ́dọ̀ wà. Ẹ wo 76 tó lè jù báyìí lọ alábàá sọ pé bóyá kéde ẹ 76 tó lè jù báyìí lọ gan àdúgbò yìí àwọn èèyàn ta kọ̀ wá ládùúgbò yìí kò sẹ́ni kankan tátàbà wúra fún àwọn àdúgbò báyẹn ni tí ẹ bá dé káfẹ́ gan ọ̀dọ̀ wa ló wà ilé káfẹ́ gan ọ̀dọ̀ àwọn tó sí. Orí pé kí tá a ṣe gbè ló kọ̀ sọ ibùsùn fún ọlọ́sẹ̀ yìí. And in as much tí àbá bá ṣe ń bá a lọ yìí ọdún ò ní tán lé wa owó ò ní tán lé wa ipò ò ní tán lé wa olórí ẹ̀yìn mọ̀ ọdún ò ní jọ tán. Kò sábò kan tó bu wa wá sí sọ̀rọ̀ sí ọ̀rá yìí ọ̀rọ̀ wọn sàárò wa ẹ̀rí gbà kan bí lẹ́tẹ̀ something bí 74 75 ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ wọn mú kò sí fún ẹ̀ mọ́ olùdókè mọ́ bí sí ká ti jáde lọ. Ọba kàwọn lẹ́nu mọ́. Ṣé ẹ̀ẹ́dùn ló ń lọ pé kò àtòkí mọ̀? Ṣé àdébọ̀ sí wọlé ìwọlé bí àbùkálí? Àbọ̀wọlé yìí. Ṣé àbọ̀ tó wá ṣe tàwọn sí ìlà nígbà àwẹ̀ pátá ìlọ́kà ṣé wọ́n ló bí? Lọ́wọ́ tó wà yìí lè ṣe ọ̀gbọ́n lè wà bí sàdé ní pọ́ńkọ̀ bèlè. Tẹ́lẹ̀ bí ẹgbẹ́ ọ̀kan sọ̀rọ̀ tí ò lè mú láìka ẹ̀ ọ̀rọ̀ tó bá ti sọ tó àlè ìdí ẹ̀bùlẹ̀ ọ̀rọ̀ tí ò lè láìka ẹ̀. Àwọn ò ní sọ̀rọ̀ tí ọ̀dà sí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ti fi ẹnu ẹ̀ tẹ́ lu létí ìṣẹ́ tẹ́ ẹ ti fi ẹnu ẹ̀ tẹ́ lù tó bá tọ́ sí ọlọ́run àti ìpín yín. Kí ló dé bẹ́ẹ̀ fi ẹ̀rù ẹ̀tẹ́ pa ilé tó ti gbìyànjú lórí ìlú yìí tó ti ṣàdúrà kí lọ́wọ́ dàrú tó ti kò sí nǹkan bó sọ tó lè fi jẹ kò sí nǹkan tí ọwọ́ ọdẹ ìwọ́ òkè lò ó ṣe lọ́wọ́ òkè tó àtọwọ́ olùkọ́ sọ yìí. Wọ́n àbá yẹ gómìnà àbọ̀ ẹ̀pá rẹ̀. Ẹgbẹ́ gbogbo ẹ̀fọ́ àjọpọ̀ ilé ìlú mọ́ òkè odò tó wà ní fúnra ẹ̀yẹ gà tó lọ pàdé ẹgbẹ́ ìgbà tí wọ́n ń pe ká ọ̀kan lẹ́ẹ̀kan abẹ́gẹ́ tí àwọn káà náà fún owó tó ara wọn o. Èmi ni proud bí ṣe pé wọ́n ní ká wà káà tí wọ́n jáde léṣe ọ̀rẹ́ ìfẹ́ ń sọ ní o ọ̀rẹ́ ìfẹ́ wà lágbàdo náà wà. Bẹ́ẹ̀ tó ṣe pé pé àwa mobilize ara wa ni pé kí ní ìṣúná àwọn ọ̀rọ̀ yẹn bí wọ́n pe àwọn èèyàn níbi ẹ̀tọ́ wá sí káwa bọ́ ọ̀bà wá sí ìpàdé ìwà láàrin. Kò dáwọ̀ káyọ̀ pé káfíń tó ọ̀pẹ ni tí ìbá ti tọ́wọ́ ìlànà tó bá tó bá ń tẹ̀tọ̀ bá lọ. Ó lọ́wọ́ ìjọba jàre. Ẹ̀kọ́ bẹ́ẹ̀ màdé kẹfà lọ́wọ́ ní pé ilé kàbá tó kẹfì kẹfì kéde bẹ̀. Ẹ káńsù ẹ̀ ìmọ̀mù nìkan ló wà. Kó kálukú tó káàrẹ̀ sọ pé bá padà tìjọ wájú wọ́n bèrè kí ni pàtí káàrẹ̀ tó lọ́rọ̀ mi. Lọ́wọ́ ayé lọ́kàn o. Wọ́n sáré fún wọn sọ̀rọ̀ nígbà náà. Ẹgbẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa yìí o. Sáré lóṣù kan fún play gbogbo ẹ̀ láàárín owó ẹ̀ là ń mọ̀ o. Ọlọ́run àkọ́kọ́ pàánù nípa yìí jẹ́. Gbogbo ẹ̀rọ rẹ̀ ti ẹ̀ dúró tì mí. Ọlọ́run àti dúró tẹ̀ yín náà. Mo kí àbáwá mú fún òtí lọ́ní. Mo kí àbáwá mú fún ayélujára. Òkè ìgbàlódé tó rà jíjẹ ayélujára náà. Ó ti lọ́ní. Òkè dáadáa. Tí mo fi kí mú fún mi pé àwa mo fi jẹ́ ìtọ́jú kan fún ọ. Ìta àfi ń ṣe fún ilé yín báyìí. Nígbà ìbá dọ̀la
tá a bá sí bẹ̀ mọ́ tó ní oríṣiríṣi àwọn náà jọ mi o ẹ ń gbàgbé wa o